ọmọ Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá àná tó jáwé olúborí níbi ètò ìdìbò ààrẹ ọdún 1993 ìyún ètò ìdìbò ààrẹ June 12 ọdún 1993 olóògbé MK Abiola ìyún Jamiu Abiola là ń sọ nípa ẹ̀. Ó mà ti tú àṣírí nípa ìṣòro àti wàhálà tíjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu èyí tó ń jẹ́ olùdámọ̀ràn ẹ̀ báyìí. Ó ti sọ àwọn ìṣòro tó ń dojúkọ tó sì sọ àwọn tó wà lẹ́yìn ẹ̀. Nígbà tó ń sọ̀rọ̀, Jamiu Abiola òyìn ọmọ MK Abiola tó jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì lórí ọ̀rọ̀ iṣẹ́ pàtàkì fún Tinubu báyìí, ó mà jẹ́ kó di mọ̀ o pé gbogbo àwọn tó gbógun ti bàbá òun lọ́dún 1993 tí wọn kò jẹ́ kó di ààrẹ orílẹ̀-èdè yìí tí wọ́n sì padà pa á sínú àtìmọ́lé. Ó láwọn èyí ló mà ṣe wà láyé tó jẹ́ pé àwọn gan náà ló ń gbógun ti Tinubu. Jamiu Abiola ní òun mọ tó ń sọ. Ó ní gbogbo àwọn alágbára àgbà náà àwọn ló fẹ́ kí ìjọba Tinubu ṣubú lulẹ̀ báyìí tó ń fa gbogbo wàhálà táwọn rí lórílẹ̀-èdè lásìkò yìí. Jamiu Abiola tó jẹ́ kó di mọ̀ pé ìnira táwọn kojú lórílẹ̀-èdè Nàìjíríà àmúwọ́ Ọlọ́run ní ìpọ́lọ́run ló mọ̀ọ́mọ̀ fi ebi ìnira àti ọ̀ngógó bá wa jà. Ó wá jẹ́ kó di mọ̀ pé nítorí pé Tinubu ó fi ìyà jẹ àwọn alágbára yan àwọn kàbá tó ń darí Nàìjíríà tó jẹ́ pé nítorí pé àwọn kọ́ ló gbé wọlé ó ń ṣe àwọn nǹkan tí kò dùn mọ́ wọn nínú iná ṣe fẹ́ dojú ìjọba ìbúlẹ̀ báyìí. Bẹ́ẹ̀ ló ní bí Tinubu ṣe jẹ́ ọmọlẹ́yìn bàbá òun tó tún jẹ́ pé ó kópa pàtàkì lásìkò tí bàbá òun jà fẹ́tọ̀ ẹ̀ yóò sì tún jẹ́ pé ọ̀rọ̀ ìpolongo bàbá òun ìyún Hope tó lò lọ́dún 1993 ní Tinubu náà lò lọ́dún tó kọjá. Ó ní gbogbo eléyìí ló sì ń bí gbogbo àwọn tó gbé bàbá òun ṣubú nínú tó sì ń wí pé àwọn gbọ́dọ̀ gbẹ̀san ara bàbá òun lára Tinubu nítorí pé ó dàbí pé Abiola táwọn rò pé ó ti kú lọ́jọ́ sí ló fẹ́ jíǹde nípasẹ̀ Tinubu báyìí. Àwọn sì gbọ́dọ̀ pa àwọn èèyàn àgbọ̀ gbọ́dọ̀ lójú ìjọba ẹ̀dẹ́ àwọn gbọ́dọ̀ jẹ́ kí igi ẹ̀ kó rúwé rárá. Ní báyìí Jamiu ọmọ Abiola yan MK Abiola ó ti tú àṣírí àwọn tó fẹ́ gbé Tinubu ṣubú o tó wà lẹ́yìn ìjọba ẹ̀ tí ìjọba ò fi lójútùú tó sì jẹ́ kó di mọ̀ pé àwọn tó bá yẹ bàbá òun jẹ́ tán pa àwọn gan-an ni ẹni tó ń yọ Tinubu náà lẹ́nu lásìkò yìí.